Àwọn agbébọn béèrè ọgọ́rin mílíọ̀nù náírà lórí tọkọ-tìyàwó tí wọ́n jí gbé nípínlẹ̀ Ondo. Àwọn olùgbé agbègbè Ẹlẹ́yẹwò níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ ṣe ìwọ́de ní ọjọ́ Àbámẹ́ta Sátidé tó kọjá pẹ̀lú bí àwọn agbébọn ṣe jí èèyàn méjì tó jẹ́ lọ́kọ-láya gbé níbẹ̀. Arákùnrin Jamiu Ọláwálé àtìyàwó rẹ̀ ni wọ́n jí gbé ní alẹ́ ọjọ́ Ẹtì Friday 20 oṣù yìí níbi tí ẹnìkan náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Patrick Ìlúmárò ti ṣe kòǹgẹ́ ìbọn. Àwọn aráàlú tínú ń bí ọ̀hún ni wọ́n ṣe ìwọ́de tí wọ́n sì dí ọ̀nà márosẹ̀ Àkúrẹ́ sí Ọ̀wọ̀ tí wọ́n sì ń ké fún òmìnira àwọn tí wọ́n jí gbé ọ̀hún fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà àwọn ọlọ́pàá padà la ọ̀nà fáwọn tó ń kọjá lójú pópó. Ẹnìkan lára àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé náà ṣàlàyé pé àwọn agbébọn ọ̀hún ti kàn sí àwọn tí wọ́n sì béèrè fún ọgọ́rin mílíọ̀nù náírà. Nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́ Sátidé. Ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní aago 9 alẹ́ ọjọ́ Ẹtì Friday. Ó ní 20 oṣù kejì ọdún yìí ni àwọn gba ìpè ní dédé agogo 9 alẹ́ kù ìṣẹ́jú 15 pé àwọn agbébọn jí ọ̀gbẹ́ni Jamiu àti ìyàwó rẹ̀ tí wọ́n jẹ́ olùgbé Alárìbígbà Estate ní ìlú Àbò gbé lọ. Jimoh sọ síwájú pé àwọn lọ́kọ-láya yìí ni wọ́n ti ibiṣẹ́ wọn bọ̀ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry aláwọ̀ eérú kí wọ́n tó ṣe kòǹgẹ́ àwọn agbébọn ní ẹnu ọ̀nà ilé wọn. Ó ní lásìkò yìí ni wọ́n jí àwọn méjèèjì gbé lọ tí wọ́n sì yin ìbọn fún aládùúgbò wọn kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Patrick, ẹni tí àwọn ará àdúgbò padà gbé dìgbàdìgbà lọ ṣọsibítù. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ méjì tí àwọn agbébọn pa ọba aláyélúwà ìlú Àgámọ̀ nípínlẹ̀ náà.